Alaroye máa wí o. Gbogbo ohun tó bá jẹ́ ojúṣe wa la máa ṣe pátá bí àsìkò bá tó. Ààrẹ Tinubu. Olórí orílẹ̀-èdè yìí, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ pé gbogbo ohun tó bá jẹ́ ojúṣe òun pátá lòun máa ṣe. Òun kò ní ṣàìṣe àwọn ohun tó máa mú ìlọsíwájú gidi bá orílẹ̀-èdè yìí nítorí pé òun mọ̀ dáadáa pé orílẹ̀-èdè ọ̀hún nílò akíkanjú olórí lòun ṣe díje dupò ààrẹ lọ́dún tó kọjá. Ó ní òun pàápàá ti wà ní ìgbáradì láti kojú gbogbo òkè ìṣòro yòówù tó ń kojú ìṣàkóso ìjọba orílẹ̀-èdè yìí. Ààrẹ Tinubu sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó ń ṣèbúra fáwọn mínísítà méje tuntun rẹ̀ l'Àbújá ni. Àsìkò tó ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ìlú tí wọ́n gbà ní Tinubu ti gbà wọ́n nímọ̀ràn pé kí wọ́n gbájúmọ́ iṣẹ́ ìlú tí wọ́n gbà ní o, kí wọ́n má ṣe tẹ́tí sáwọn ọ̀rọ̀ àbùkù àti ọ̀rọ̀ ẹ̀gàn táwọn kan máa sọ sí wọn lásìkò tí wọ́n bá ń ṣiṣẹ́ takuntakun lọ́wọ́. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní mo ṣe tán láti kojú gbogbo òkè ìṣòro yòówù tó ń kojú ìṣàkóso ìjọba orílẹ̀-èdè yìí. A ti bẹ̀rẹ̀ sí fọwọ́ líle mú ọ̀rọ̀ àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá gbogbo tí wọ́n ń jí àwọn ohun àlùmọ́ọ́nì orílẹ̀-èdè yìí kó lọ́nà àìtọ́. A kò ní sá kúrò nídìí iṣẹ́ ojúṣe wa rárá. Iṣẹ́ tá a gbà ni a gbọ́dọ̀ ṣe láṣeyè ni. A sì gbà á ládùúrà pé a máa ṣe láṣeyọrí ni. Lóòótọ́ ni nǹkan ti dẹnu kọlẹ̀ nípa ètò ọrọ̀ ajé ká tó gbàjọba lọ́wọ́ àwọn tó gbé sílẹ̀ fún wa. Ó fẹ́ẹ̀ jẹ́ pé ìdá 17% owó tá à ń pa wọlé gbèsè la fi ń san padà fáwọn àjọ àgbáyé gbogbo tí wọ́n ti yáwó lọ́wọ́ wọn. Àmọ́ ní báyìí ìdá 75% la fi ń san gbèsè báyìí. Àpẹẹrẹ pé nǹkan ti ń padà sí dáadáa ni. Pẹ̀lú bá a ṣe ń dọ́gbọ́n tó lọ yìí, ó máa tó dáa. A máa gbé ọkọ̀ ìṣàkóso orílẹ̀-èdè yìí dé èbúté ayọ̀ láìpẹ́. Bẹ́ẹ̀ lọ́kọ̀ wa kò ní rì sáàrin agbami láyé. Kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà yìí nìkan láburú ti ń ṣẹlẹ̀ o. Bó ṣe ń ṣẹlẹ̀ lágbàáyé káàkiri nìyẹn. Kò síbi tí wọn kò ti ń kó adìẹ alẹ́. Àìmọye nǹkan ló ń ṣẹlẹ̀ káàkiri ayé. Bẹ́ẹ̀ ni Aṣíwájú Bọ́lá Ahmed tí í ṣe ààrẹ orílẹ̀-èdè yìí ṣe sọ fáwọn mínísítà rẹ̀ tí wọ́n gbaṣẹ́ tuntun. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròye online television.